Èmi ni Abímbọ́lá Lateef Adégbóyèga tí mo jẹ́ mọ́gàjí Abímbọ́lá family tí í ṣe Mádérin tilẹ̀ Ìwó. Èmi ni Àsáàkì Àlàdé ọmọ ọba fún Àsáàkì Àlàdé ọmọ ọba fún. Àwọn ọba wa wà nílé ìwé àti àwọn kò sí ẹ̀lú ìlú Ìwó. Èmi ni Akíbù Tádéṣe ọmọ mọ́gàjí ilé Tádéṣe. Orúkọ mi ni ọmọọba Alhaji Mabuni Aminu Adébáyọ̀ Àkànbí, mọ́gàjí Máláyé, ọ̀kan nínú ìdílé Gbàṣẹ. Orúkọ tèmi ni ọmọọba Isiaq Múráínà Isiaq Alámúyè tí mo jẹ́ mọ́gàjí ilé Àrẹ̀mọyè. Orúkọ tèmi ni ọmọọba Abdulwasiu Ahmed Madunlẹ̀ tí mo jẹ́ mọ́gàjí Madunlẹ̀, ọ̀kan nínú ìdílé tó wà ní ìdílé Gbàṣẹ. Orúkọ tèmi ni ọmọọba Saheed Tádéṣe láti Adágún Odò. Orúkọ tèmi ni ọmọọba Asimiyu Adégbìtẹ́ láti ilé Fọ́kẹ̀, ọ̀kan nínú ìdílé Gbàṣẹ. Orúkọ tèmi ni Sarafadeen Masud láti ilé Máláyé tí mo tó jẹ́ ọ̀kan nínú olóyè bàbá wa Abdulrasheed Adéwálé Àkànbí bàbá mi tí mo jẹ́ Sòkò Máláyé. Èmi ni ọmọọba Àyìndé Fáńtà tí mo jẹ́ mọ́gàjí Makoti Adégún Odò tolúwo ilẹ̀ Ìwó. Orúkọ tèmi ni ọmọọba Adédìméjì Tádéṣe tí mo jẹ́ paramount Soko of Ìwó land gbogbo ilẹ̀ Ìwó. Orúkọ mi ni ọmọọba Búsàrí Rauf tí mo jẹ́ mọ́gàjí ilé Mátòrò láti ìdílé Aláùsá. Orúkọ tèmi ni ọmọọba Tajudeen Adégoróyè fún ìdílé Adégoróyè ní abẹ́ ìdílé gbogbo Mákindé Àndẹ̀. Orúkọ mi ni ọmọọba Kazeem Abdulrahim láti ìdílé Ọ̀ṣunwò Ògùn Mákindé Àndẹ̀. Orúkọ tèmi ni ọmọọba Akeem Ẹ̀dá ọmọọmọjọ́wá Adégún Odò. Orúkọ mi ni Honorable Najim Asafa Tádéṣe ní ìdílé Adégún Odò. Orúkọ mi ni Abdulfatai Dáúdà Tádéṣe Adégún Odò. Orúkọ mi ni Abdulmajid Aládé mọ́gàjí Ọ̀pá Àbà ọmọọba Aláùsá. Orúkọ tí èmi ni ọmọọba Kẹ́hìndé Kamaru Àkànbí Adégòkè tí mo jẹ́ mọ́gàjí Málàsán bàbá ọba. Èmi ni ọmọọba Alhaji Adédàpọ̀ Ọmọtọ́ṣọ̀ tí mo jẹ́ mọ́gàjí ìsàlẹ̀ ọba. Bákan náà èmi ni mọ́gàjí ìdílé Gbàṣẹ. Kọ́lọ́n kó ṣàánú. Èmi ni ọmọọba Ọláwùyí Tádéṣe láti ìdílé Tádéṣe, Mọ̀jírin ilẹ̀ Ìwó láti ìdílé Adégún Odò. Orúkọ tèmi ni ọmọọba Adélaní Àkànbí tí mo jẹ́ àrẹ̀mọ Olúwo tilẹ̀ Ìwó. Èmi ni ọmọọba Abímbọ́lá Lateef Adégbóyèga tí mo jẹ́ Mádérin ti ilẹ̀ Ìwó. A pè wá sí ìpàdé fún ìpẹ̀tù sí aáwọ̀ tí wọ́n ní ń lọ lábẹ́nú, tí ó sì jẹ́ pé àsìkò tí Olúwo a ní oríṣiríṣi ìgbìmọ̀, ṣùgbọ́n tí ẹnu wa ò fi ká ọ̀pọ̀lọpọ̀ mọ́ ni pé ìgbìmọ̀ tá a fi ń kọ̀ntró wọn ti túká. Ló dàbí ẹni pé èmi fi rọra rìn ẹ̀yìn, ṣùgbọ́n títí ń lọ lọ́wọ́lọ́wọ́ ààtò tá a bá lè ṣe lórí ẹ̀ a organize ẹ̀ tí a fi gbọ́ra wáyé jù báyìí lọ. Àmọ́ tí ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ o, ṣùgbọ́n bí dandan ká dìde sí báyìí. Ọ̀nà tá a bá gbà ṣe ààtò tá a fi gbọ́ra wáyé sí òun ni àwa sí, kí Ọlọ́run kó bá wa tó. Ìgbà tí Àrẹ̀mọ pè mí, ìgbà yẹn ni mo tó ronú kan pé gbogbo fífàsẹ́yìn tá a fà sẹ́yìn ó ti ní side effects lórí administration ààfin.
a sì dìde sí àwọ̀ náà àtúnṣe lórí ẹ̀rọ kọ́lọ́n kọ́ bá wa tó èmi ọ̀bọ bá jà àbọ̀ bá jà o àgbọ́yé ní kọ́lọ́n ojú ọ̀sẹ̀lẹ̀ o ibi tá a sì ń tí tó yìí yóò tó nítorí pé èmi àti kábíyèsí àní ìkùnsínú kódà níṣẹ́ mo tún múùfù síbi mo wà kábíyèsí ti wá ń wá o kò síbi tí kì í yọjú sí mi o àṣepọ̀ wà láàrin èmi àti Olúwo o kò sí ìkùnsínú kankan o Ọlọ́run yóò bá wa tó gbogbo ẹ o. Orúkọ mi ni ọmọọba Alhaji Bunyamin Adébáyọ̀ Àkànbí tó jẹ́ olórí fún gbogbo ìmáàmù láti bí Iwoland. Mo jáde láti inú ilé ọmọláyè, èmi ni mọ́gàjí ọmọláyè nínú ìdílé Olúfàtẹ̀gbàṣẹ ọmọ ńlá tó gorí ẹ̀gbọ́n ẹ̀ṣọ́. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, gbogbo nǹkan tí ó bá dáa ohun tí ń fẹ́ ni àdúrà, tó bá sì kù díẹ̀ káàtó àdúrà náà la ṣe. Alhamdulillah pé bàbá wa Olúwo devoted Muslim òun náà ni wọ́n, kò sẹ́ni tí ó dòrí àpèrè mùsùlùmí ní máa jẹ níbẹ̀. Wọ́n lè débẹ̀ tán kí wọ́n yí padà sí nǹkan mi o, ọba tó wá fi bàbá wa mọ̀nà ọlọ́mọ yìí padà sí etí ọ̀tá lọ láṣẹ lọ́dọ̀ Ọlọ́run ní tí ló ń fẹ́ òun náà ni wọ́n. Àwọn ọmọ ìyá wa tí wọ́n ń bínú á bẹ̀ wọ́n ni á sì rọ̀ wọ́n pé ká fi èdè nú. Ọlọ́run ló yan bàbá wa Olúwo, àwọn bàbá sì máa sọ pé nǹkan tá a bá fẹ́ kó bàjẹ́ ó ní bá a ti ṣe. Bí wọ́n bá ní ìgbìmọ̀ tí wọ́n bá tú ká ìyẹn ṣe pé ká túlé ọlá ká. Ẹ dákun, nígbà àwọn ètí ìyàn gbìmọ̀ láyé bàbá wa Olúwo àná, lójú ayé wọn láti àwọn ìgbìmọ̀ àgbà tí wọ́n pè ní mọ́bọlájẹ́. Mọ́bọlájẹ́ ó yẹ kó máa exist lọ ni. Ilé ọlá ni ibi tá a wà yìí, gbogbo ojúlówó ọmọ ọba tó bá jẹ́ ọmọ ọba gidi kò gbọdọ̀ jẹ́ kí ilé ọlá ó bàjẹ́. Ọlọ́run ní balẹ̀ ọlá jẹ́ o. Mo kí gbogbo bàbá mi tí wọ́n ti sọ̀rọ̀ láti rí bàbá wa mọ́gàjí ìsàlẹ̀ ọba, bàbá mi májèrè, bàbá mi májèrè, bàbá mi tí wọ́n jẹ́ mọ́gàjí fún ìdílé Tádéṣe, bàbá tí wọ́n jẹ́ mọ́gàjí fún ìdílé Ọ̀ṣunwò. Àwọn àtẹ́mi fẹ́ pa bí mo ṣe sọ lọ́jọ́ kìíní àná nígbà tí wọ́n mọ ìyá wa tí wọ́n pè pàdé nígbà nǹkan ìṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀, mo rọ̀ wọ́n, mo ní orí bíbẹ́ kọ́ ni ògùn orí fífọ́. A ní fórum tó kó gbogbo àwa ìdílé ọmọ ọba jọ tá à ń pè ní mọ́gàjí fórum, gbogbo ilé kọ̀ọ̀kan ló ní mọ́gàjí kọ̀ọ̀kan. Tá a bá rí ọ̀rọ̀ inú kan àbí méjì tí ń dùn wá, tá a bá jókòó tá a jọ fi kolúkùn, bàbá wọ iṣẹ́ tí tá a lè kò sí pàdé tí wọn ò ní dá wa lóhùn. Ó wá jẹ́ kí wọ́n fẹ́ rí àmì àlè ìyẹn ikọ̀ lọ síbẹ̀, kò ní ìdí ká bínú bí tí wulẹ̀ kọ́ mọ́. Nítorí lè mọ ìránú àbí nǹkan tá a bá fẹ́ gbà lọ́wọ́ ọlá. Ó ní bẹ́ẹ̀ bàbá wa ṣe bọ́lá sọ̀rọ̀ tọ́lá fi gbọ́. Bàbá yìí, bàbá wo Olúwo, Ọlọ́run jẹ́ kẹ́mi owó gbòjọ́ wọn pẹ́ ní ọlá. Àríṣe àríkà bàbá àrègbé. Ó yẹ káwa gan mọ̀ pé tá a bá ti gbà fọ́lọ́run ìsinmi ni. Ipò tí wo ti wà ní ìgbà wáṣẹ̀ lónìí, ayé ti bọ́ máa lọ́wọ́, ṣùgbọ́n lónìí tí bàbá débẹ̀ gbogbo nǹkan ti yí padà. Káàkiri àgbáyé ní ti mọ bàbá Olúwo. Bàbá Olúwo lọ sí Mọ́kà, wọn ò tí ì rẹ́ńtà tí ọba kan rí bẹ́ẹ̀ rí láyé. Bí ọba ṣẹlẹ̀ lọ́la lóko òun làkọ́kọ́. Kì í ṣe òun nìkan ní gbogbo àwọn ọmọ ọba náà tí ń sọ lóríṣiríṣi. Èmi rẹ̀ wá ní o, mo bẹ̀ wá ní ẹjẹ́ àgbà òkú tí iṣẹ́ Ọlọ́run ni. Iṣẹ́ Ọlọ́run ni bàbá Olúwo, Ọlọ́run máa pa wọ́n. Wọ́n ń lọ, wọ́n ń bọ̀, ìṣọ́ náà àbọ̀ Ọlọ́run jẹ́ dá lórí wọn. Tá a bá ti ń bẹ náà ààbò àti ìṣọ́ fún wọn, à ń bẹ fẹ́rẹ́ ara wa torí pé olú ìwo ni wọ́n rù káàkiri. Tá a bá ti ń ṣàdúrà fún àdúrà àti wa ní ọgbà. Tá a bá ti ń tẹ̀lé wọn ti náà tọkàn, gbogbo ohun tó jìnà sí ayé òsì mọ́ wa. Ẹ wo gbogbo bí ìlú ṣe ń lọ nípa àṣèlú. Ọdún ìwé ló ti yẹ ká ní gọ́vnà níwò. Ìwọ wa níwò náà ni ìwọ ọ̀tẹ̀ láàrin àwọn ọmọ ọba, ìwọ ọ̀tẹ̀ láàrin àwọn àfáà, ìwọ ọ̀tẹ̀ láàrin aráàlú. Ẹgbẹ́ àpáàtì
kí yóò lè lọ síwájú ẹjọ́ gbárùkù ti bàbá yìí ni èyí tá à ń ṣe yìí kò tó nǹkan tí ó lè bà nǹkan jẹ́ ni alọ́ọ̀dù jẹ́ nìkan nìkan àti jẹ́ kí lọ́kọ̀ wá ẹni gan àwọn agbọ́n tá a gẹ́gẹ́ mọba aláǹfààní àti bá bàbá wa sọ̀rọ̀ pé bàbá ẹ má kì í jẹ́ nìkan kan àbí ẹjẹ́ iṣẹ́ tọ́lọ́run ní kí ẹ máa jẹ́ lọ bàbá ìsẹ́ni tí ò lè gbọ́ èsì ìsẹ́ni tí ò lè gbà torí pé bàbá kó gbogbo èèyàn mọ́ra ni bàbá ó dìde wọn jáde wọn máa wọ agbo lẹ́pọ̀ sí káàkiri wọn máa tàwọn àgbà rẹ̀ jáde ọba àwọn ló ń ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká torí tọ́lọ́run àtàlẹ́bí mọ́mọ́ èyí tẹ̀ nílùú àmọ́mọ́ sàṣẹ́lá olóògbé ìpele wá tọ́ ní nínú ìlú ìmọ̀ kéèyàn onífẹ̀ẹ́ ilé ara ẹ̀sìn lọ́wọ́ èmi wọ̀ wá ní mo bẹ̀ wá ní ẹ dákun ìgbẹ́ yìí bàbá ẹ já sílẹ̀kùn àjọ àlẹ́ kágbàjọ́ àkájọ àwọn ọgbà ọ̀tọ̀ inú nǹkan ga inú ẹ̀dà nǹkan rí ni abẹ́ni kọmíṣánná gbé mi ọ̀tọ̀ ní ẹbí gbogbo ìwò abẹ́ni gómìnà kìíní gómìnà kejì ọ̀tọ̀ ní ẹbí tayọ ìwájú ńgbọ̀lá abẹ́ lọ síwájú ọlọ́run lórí ìwọ̀n ẹjẹ́ agbára òkùtì wọn iṣẹ́ ọlọ́run ni bàbá wa ádámù ọ̀kọ́lá ọba ni yẹn sọ wọn ní kàgbà fọlọ́run lè ṣe ní kàgbà fọlọ́run lè ṣe ní kádàrá òṣè kọ̀ láì gbà àìgbà fọlọ́run ìyẹnu ní àìgbà fọlọ́run ìyẹnu ní kádàrá òṣè kọ̀ láì gbà àìgbà fọlọ́run ìyẹnu ní ẹ dákun ọmọkùnrin ni wẹ̀lú abẹ́yìn ní gbogbo àwọn tí wọ́n ní àṣemáṣe tí wọ́n ń kó ìwọ̀n ọjọ́ ẹgbàkan lọ sí níbẹ̀ níbẹ̀ ni torí tẹ́lẹ̀ àtàwọn ènìyàn náà abúlé àgbèrè àbíbẹ̀ wá bá a bá sẹ̀ lọ́nà kan àbọ̀ kejì àwọn bàbá wa rèé wọ́n mọ bí wọ́n ṣe bẹ̀bẹ̀ tí wọ́n tí ọbúláàbí gba túbà wọn ẹgbàkan ẹja mi bí ọ̀tọ̀ ṣùgbọ́n ọ̀bíkà. èmi ni ọmọ ọba Alhaji Adédàpọ̀ Ọmọtọ́ṣọ̀ tí mo jẹ́ mọ́gàjí gbogbo tí jẹ́ ìsàlẹ̀ ọba ìyẹn níbi tí Ìwó àti Ìbàdàn ti jọ para tó fi dé Ìwó tó dá fún yìí tó fi lọ sókè Afọ́ tó lọ sókè odò tó fi lọ sórí rírú ìsàlẹ̀ ọba ní èmi tí mo jẹ́ mọ́gàjí bẹ̀ òun nìyí èmi náà ni mọ́gàjí ìdílé gba àṣẹ gbangba àṣẹ tí ìṣẹ́lẹ̀ tí ṣe òde lórí eléyìí èyí tí mo fẹ́ sọ jù ni pé gbogbo àwọn tí ìdílé tí ọ̀rọ̀ yìí kàn kí wọ́n dákun Ọlọ́run ní bàdé lẹ́nu kankan jẹ́ ìlú Ìwó ò lè bàjẹ́ bàbá wa kábíyèsí pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ̀mí fún àtàlàfẹ́ ọba fi ta wọn lọ́rẹ wọn ó sì ṣéjú náà lágbára Ọlọ́run gbogbo èròǹgbà wọn yóò bàtọ̀ Ọlọ́run lórí eléyìí àwọn tó jẹ́ olórí fún àwọn ibi tí àwọn ọkùnrin gbogbo àwọn tí wọ́n wà tí wọ́n kà lórí kíní tí wọ́n ti jáde èmi á bọ gbogbo àwọn tó jẹ́ bàbá fún wọn nínú ilé kọ̀ọ̀kan wọ̀nyẹn kí wọ́n pe gbogbo àwọn ọmọ tí ọ̀rọ̀ yìí kàn kí wọ́n bá wọn sọ̀rọ̀ Ọlọ́run ìjẹ́jú wọ̀ bàjẹ́ agboolé ẹnìkọ̀ọ̀kan Ọlọ́run ìjẹ́ kó bàjẹ́ o èmi ìlú ẹnìkan tí ń bá sọ bó ṣe rí inú ẹ̀mí mi ọ̀gá bóòlù yẹn ṣe lè mọ wòran kó o pé ilé rẹ kọ́ máa wò so lórí ilé yìí ẹ dákun gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin mọ́gàjì fẹ́ wá láti délé tí àwọn akọrin gbogbo wọn tí wọ́n ti ṣe àwọn nǹkan tí wọ́n ṣe ẹ pè wọ́n ẹ bá wọn sọ̀rọ̀ Ọlọ́run ìjọ bàjẹ́ o ọba náà yóò dùn tí wá o kábíyèsí ní yìí gbogbo ayé ní kúkú ń gbọ́ ọ̀nà tí wọ́n gbà gòkè tí ó fi máa ní lọ síwájú inú kúkú ń sá kọlá aláàánú jùlọ ọba bá ní ṣe kọba ń bá wọn ṣe o ẹ̀mí rẹ̀ gùn lórí àgbàríkà àlọ́ àbá wọn yóò máa da ọ̀nà ọ̀sán wa o.